Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lẹ́tà tó bá fún yín ó tọ́ o gẹ́gẹ́ bí àwa civil servant tó o bá wá bíṣẹ́ lè dé wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n bá ti kọ́kọ́ fún ẹ ní warning ẹ ti kọ́kọ́ jàjà kan tẹ́ ti gba warning tẹ́ sì bẹ̀ wọ́n so lẹ́yìn warning query letter ló kù query letter kì í ṣiṣẹ́ kankan ju pé kẹ́ ẹ dẹ̀ dáhùn pé n tí ò jẹ́ kẹ́ ẹ sọ ni ẹ gbàgbé ni o ẹ rán yàn sí wọn ni ẹ gbọ́dọ̀ fèsì ẹ fi tó wá ń gbé query letter wá sórí social media kò bójú mu ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin àfà Ògbómọ̀ṣọ́ ẹ̀kan ní kán mọ̀ bá yín dá sí wọ́n á dá sí ẹ sọ fún bàbá wa ìmáàmù tí bá ti ń ṣẹlẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ òun kójú bẹ̀ yẹn lọ kí wọ́n má jò ó jáde síta mọ́ ọ̀rọ̀ social media máa ń ba nǹkan jẹ́ ni kì í dákun nǹkan ọba tí ń bẹ ń bẹ tó jẹ́ kìrìsìtẹ́nì bàbá wa Ṣọ̀ún tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì sáwọn náà fi ra wọn síbẹ̀ ni àbọ́lọ̀ náà ló fi wọ́n síbẹ̀ tuti il mulka man tasha'u ọlọ́run lẹ́nu tó bá wù wọn ó gbé sínú ipò ọlọ́run ló gbé wọn síbẹ̀ ọlọ́run náà ló sì gbẹ̀yìn náà síbẹ̀ ìtọ́lọ́n fi wá gbẹ̀yìn méjèèjì síbẹ̀ ni pé wáàsí ló fẹ́ ká mú látara ẹ̀yin méjèèjì ǹjẹ́ ṣé bàbá wa imam rí bàbá wa ọba pè sínú Islam àbí ṣé bàbá wa Ṣọ̀ún wọn á rí yín pè sínú kìrìsìtẹ́nì wọ́n sì ń béèrè pé ǹjẹ́ nínú imam àti ọba ta ló jura ọba ju imam lọ o ní gbogbo orílẹ̀ ayé pátápátá abẹ́ ọba ni imam wà fẹ́ni tí ń béèrè irú béèrè yẹn ọba ó láṣẹ lórí mùsùlùmí ó sì láṣẹ lórí kìrìsìtẹ́nì ó sì láṣẹ lórí àwọn ẹlẹ́sìn àbáláyé ìmáàmù àṣẹ ìmáàmù ò jórí mùsùlùmí nìkan lọ tó bá dẹ̀ pa àṣẹ lórí mùsùlùmí gbogbo ìmọ̀ tó bá wù é lè mọ̀ àwọn mùsùlùmí tún lè kó sí lẹ́nu pé ntọ́wì kò rí báyìí ní tàwa kà tí wọ́n àyè tún fi tíra hàn kò sì sí bí ìmáàmù ṣe lè wà ní gbogbo ìlú kan àwọn tí ó kọ́ ìmáàmù ní kéwú tí wọ́n mọ kéwú jùlọ wọ́n lé ní 100 ní gbogbo ìlú kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ kéwú kódà tọmọdé àtàgbà ni ẹ̀tàn ní social media o ẹ̀dìyẹn mú o ṣé sí bàbá wa imam Yorùbá fẹ́ràn ẹ̀tàn tẹ́ bá wò pé gbàtẹ́yìn àtọ́bá ní kanta àwọn ayé pọ̀ wọ́n ń wá yín wá wọ́n ń kí yín pé dánsáàkì rẹ̀ wọ́n gbogbo ẹ̀ náà ń ṣe fún yín ẹ̀tàn ni ẹ dákun ẹ má jẹ́ kí wọ́n tàn yín tí ọba bá fún yín ní query ó tọ́ torí ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ dágbére fún ọba pé ẹ̀ ń lọ lè sin lọ́hùn yín ó jẹ́ kìrìsìtẹ́nì kódà kó jó lóòsà àwọn baba ńlá baba yín ti bá àwọn ọba tí wọ́n ń sin òòṣà ṣe tá a sì gbáriwo wọn tí àwọn méjèèjì sì jọ síra láyọ̀ ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ dágbére fún wọn nítorí kò sí ẹ dágbére fáwọn tí ò tọ́ba nínú ìlú ẹ dágbére fáwọn tó jìnnà sọ́ba nínú ìlú ẹ̀tọ́ yín wá ní bàbá o mo fẹ́ lọ lè sin lọ́hùn mi nígbà tí ẹ ti parí ìjà tán pé bàbá mo fẹ́ lọ lè sin lọ́hùn mi o ṣe rí in tó bá fẹ́ máa ṣẹlẹ̀ láàrin bàbá wa ìmáàmù àgbà àti bàbá wa Ṣọ̀ún àgbà ẹ má jẹ́ kó máa dọ̀rọ̀ social media ẹ̀tàn ni wallahi ẹ̀tàn ni tí bàbá wa ní ẹ bá ní ẹ mọ́ lọ èyí ń lẹ́sẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ pé tọ́ báyìí àmọ́ query tí wọ́n fún yín àkíyèsí ni wọ́n pè yín ẹ sì dáhùn pé tí ò jẹ́ kẹ́ ẹ sọ ní àmọ́ bàbá wa imam mo bẹ̀ yín ẹ má gbọ́ tẹ̀tàn àwọn tí ń tàn yín wallahi wọ́n ń tàn yín ni o wọ́n ń tàn yín ni o ọba lágbára ní gbogbo ìlú láti sọ fún ìmáàmù pé ìmáàmù ìǹfẹ́ ọmọ yóò pe àwọn council of ulama àwùjọ ni ìǹfẹ́ ìmáàmù yìí mọ́ ẹ lọ sílé tó bá kàn ẹ lọ yọ ìmáàmù mi ẹ má jẹ́ kí wọ́n tàn yín àwa ń lọ ọ̀rọ̀ yìí mẹ́sìn ẹ̀yin mùsùlùmí ọmọ ìyá wa ẹ̀yin náà bá bàbá wa ìmáàmù sọ òdodo ọ̀rọ̀ ẹ̀yin náà ń tàn wọ́n ó dáa nínú létẹ̀ tí mú mọ́mù yìí náà ẹ lọ má búrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ òun mo fẹ́ fi ṣe mọ́mù kò sí táwa mùsùlùmí fẹ́ ṣe ṣe bí kò sà ti fi mùsùlùmí kò sì máa jẹ́ olórí fún wa ni kò sí kankan tá a ṣe ẹ má jẹ́ kán tàn yín ìtọ́lọ̀ ń gbé fún yàn tọ́lọ̀ ń bá fún ọ ní nǹkan dáadáa tọ́lọ̀ bá fún ọ ní dẹ̀ra bọ́ ọ bá ti ṣàìmoore sí Ọlọ́run lè gbà lọ́wọ́ ẹ̀ tí ó sì sí kankan tí ó ṣẹlẹ̀ àáfàá ṣe máa ń bọ́ ọba àjà nínú gbogbo ìmáàmù ṣe máa ń bá ọba àjà nínú gbogbo ọjà yín nìsín sọ pé tọ ọba wá ṣe báyìí ọba wá ṣe báyìí ọba ìwà tẹ ẹwù tí ò dá ẹ lọ báyìí ẹ lọ báyìí rí yẹn sọ. social media ètò nǹkan ìmọ̀ tún nǹkan ni ẹ dákun ẹ pé bàbá wa ìmáàmù sí àkíyèsí oyè tí wọ́n wà oyè àgbàlagbà ni àmọ́ ọ̀dọ́ náà fi ń lò ó kí wọ́n lo ipò yẹn pẹ̀lú àgbàlagbà náà ni so ìmọ̀ràn tèmi ní fún bàbá wa imam ọba ní ẹ̀tọ́ láti kẹ́ ẹ dágbére fún wọn nítorí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá wọn kèfèrí ṣe dáadáa láwọn kèfèrí tó pọ̀ gan kò wá ti torí bó ṣe bá wọn kèfèrí ṣe tó
kánábì mọ̀ wá jèrè ọkàn wọn pẹ̀lú sùúrù àti ìfọkàntán. Kò tọ́ sí imam tí bá ń bẹ lábẹ́ ọba kó máa bú ọba. Wáàsí wọn fi wáàsí búyàn, wọ́n máa ń fi wáàsí kìlọ̀ ni, ìkìlọ̀ nìkan ni wáàsí ni. Kẹ́ ẹ kìlọ̀ bàbá Ọlọ́run wí báyìí, ànábì wí báyìí, ẹ má ṣe báyìí, ìtí ń jẹ́ kìlọ̀ nu. So àkíyèsí làwa pè yín sí, ibi táwa kù sí kọ́lọ̀ tún wá sí, ibi tẹ́yìn náà kù sí ọlọ́mọsà tún wá sí. Gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá, gbogbo ẹ̀yin àfá Ògbómọ̀ṣọ́ pátápátá, gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ pátápátá, ẹ dákun ẹ pera yín, ẹ yanjú ọ̀rọ̀ yìí. Àmọ́ lórí condition kan, kí bàbá wa ìmáàmù gbà pé ọba ò lè ní kẹ́ ẹ má bínú láyé àti láyé. Eléyìí ni ìmọ̀ràn mi fún bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀, àti fún gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀.